Àgọ́ mo kí onílé, mo kí àlejò níbikíbi tí ọwọ́jà ìkànnì O2 TV bá dé, ìbàjẹ́ nítòsí tàbí lókèrè, lẹ́sẹ̀ kúkú tàbí ní gbangba. Ṣé ni mo fẹ́ kájọ gbé ọ̀rọ̀ kan yẹ̀wò lónìí nínú ìtàn Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń jàràyìn tàbí máa ṣe àríwísí ẹnu tàbí àríyànjiyàn tó bá dọ̀rọ̀ ìtàn Yorùbá. Lọ́pọ̀ ìgbà pẹ̀lú orúkọ yẹn Yorùbá. Nítorí mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbọ́ ohun tí mo fẹ́ sọ lónìí, máa ṣe lámúlùmálà èdè Yorùbá àti èdè Ìgbò díẹ̀ kó ba lè yé wa dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n máa ń béèrè pé ṣáà ní Yorùbá gan? Ṣé Yorùbá gangan lórúkọ wa? Ìyẹn àwa èèyàn tá à ń gbé ní apá ìwọ̀ oòrùn omi tá à ń pè ní odò Ọ̀yà tàbí River Niger. Who are we? What is the identifying marks? Or which name is actually ours? Èwo nínú àwọn orúkọ ló jẹ́ tiwa gangan? Màá ṣe àwọn àlàyé kékeré kan lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀sán yìí kó ba lè yé wa dáadáa. Bó lè jẹ́ pé à nílò ju bí 30 ìṣẹ́jú lọ ká má bàa gbára wa lásìkò. Màá ṣe pépèpé bí aṣọ bàbá àṣọ̀nà lónìí àti bí wọ́n ṣe ń ra ìrèké ní pápá. Ṣé rí orúkọ yẹn Yorùbá ni kò yẹ kí a máa gbàgbé gba ọtí rárá. Torí mo ti sọ lọ́pọ̀ ìgbà wípé kì í ṣe òní ni orúkọ tó ń pè ní Yorùbá ti wáyé. Àmọ́ kì í ṣe orúkọ tí àwọn tó ń pè Yorùbá lónìí ń jẹ́ láti ìpìlẹ̀ nìyẹn. Pàápàá jùlọ kò sí ẹ̀yà kan lódindi nígbà kan tó ń jẹ́ orúkọ yẹn. Ẹ jẹ́ kí n tún sọ, there wasn't a tribe, any, as an ethnicity bearing such name, Yorùbá, about 350 years ago. No tribe. Ṣùgbọ́n ohun tí mò ń sọ rèé, kì í ṣe pé mo sọ pé a ò rí appellation tó jọ bẹ́ẹ̀, ìyẹn àdàpè tàbí ìnagijẹ tó jọ bẹ́ẹ̀. Ìyẹn wà. Téèyàn bá sì fẹ́ gbọ́ àlàyé dáadáa, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló yẹ kí èèyàn farabalẹ̀ dáadáa kó gbọ́. Ìyẹn ló lè mú kí èèyàn lóye kí ni ohun tí ìtàn kan sọ àti apá abo làwọn èèyàn ti rí ìpìlẹ̀ tàbí ohun tí wọ́n fi gbé ohun tó ń sọ lẹ́sẹ̀ kó ba lè jó òótọ́ ọ̀rọ̀. Yorùbá orúkọ yẹn bó ló ti wá gangan. Ṣẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ nípa Yorùbá, pẹ́kípẹ́kí ni ẹ wà ohun tó ń pè ní Yorùbá pẹ̀lú Bàrìbá sí ọ̀dọ̀ ara wọn. Ṣẹ̀rí orúkọ mìíràn tí wọ́n ń pè àwọn tá à ń pè ní Bọ́gáwá tàbí àwọn ẹ̀yà tá a mọ̀ sí Bọ̀gú. Ara wọn la rí àwọn bíi Bòkò, ara wọn la rí bí àwọn Nìkì. Bí ìgbà tí a sọ pé a ní Jẹ̀ṣà, a ní Ìjẹ̀bú, a ní Ọ̀wọ̀, a ní Àkókó, táwa ń pa gbogbo wọn papọ̀ tá à ń pè wọ́n ní Yorùbá. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yà tó ń pè ní Bọ̀gú náà ní irú àwọn ẹ̀yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lábẹ́. Ṣùgbọ́n tá bá wá fẹ́ pè wọ́n papọ̀, wọ́n á pè wọ́n ní Bọ́gáwá tàbí Bọ́gúwá. Bí a bá wá ní ká sọ lédè Yorùbá tààràtà, àwọn ẹ̀yà tó ń pè ní Bọ̀gú yìí ni àwa àti àwọn tí wọ́n súnmọ́ wa nígbà kan ń pè ní Ìbàrìbá. Tí ẹ bá wá wo Ìbàrìbá àti Yorùbá, ẹ rí wípé ó fẹ́rẹ̀ẹ́ dún dọ́gba, ìpípè wọn súnmọ́ra dáadáa. Tí ẹ bá ti mú Yò kúrò nínú Yorùbá, ẹ rí wípé Yorùbá, Bàrìbá. Ṣé rí ọ̀rọ̀ méjèèjì ọ̀dọ̀ àwọn Bọ̀gú náà là wá sí. Bí ẹ bá ti ń sọ̀rọ̀ nípa ohun tí èdè tí bá parí, ọ̀dọ̀ àwọn Bọ̀gú lẹ wá sí. Àmọ́ kí ni ìdí tí ó fi wọ́pọ̀ nínú àwọn èdè wa?
ṣẹ̀rí tí ẹ bá ti ń wá Yorùbá láyé àtijọ́, mo ṣàlàyé wípé àwọn òpìtàn wa nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ìtànjọ tí wọ́n fẹ́ sọ dodindi láàrin ọdún 1879 jàre, láàrin ọdún 1879 sọdún 1921. Àwọn gbìyànjú gan, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ṣe mọ̀ pé nígbà tójú ò tí ì là, àwọn iṣẹ́ sì wọ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn. Ẹlòmíì oníṣẹ́ àjíǹrere ni tó sì tún gbìyànjú kí èdè Yorùbá dùn gbọ́, ó dùn kà, tó tún gbìyànjú ká lè rí ìtàn bá lọ́jọ́ iwájú. Wọ́n gbìyànjú, wọ́n sì ṣe iṣẹ́ takuntakun. A gbọ́dọ̀ ṣe ẹ̀káre àbí ẹ̀lẹ́ńbẹ̀ wọn sí gbogbo àwọn bàbá àgbàlagbà yẹn tó ń ti ré kọjá lọ. Àmọ́ ṣe mọ̀ pé a kì í rìn kórí ó má jìn. Mo sọ láyé àtijọ́, mo ní tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìtàn Ọ̀yọ́, ẹni tó bá mọ ìtàn Ẹ̀gbá nípìnlẹ̀, tó mọ̀ nípa ohun tó ń pè ní ìtàn ìlú Abẹ́òkúta láàrin ọdún 1830 sọdún 1853 ni ohun tí mo fẹ́ sọ yìí yé dáradára. Ṣẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá, ẹ̀yà ni àwọn èèyàn wà nílẹ̀ Yorùbá. Wọ́n sì máa ń gbìyànjú àti jọ gbé papọ̀. Wọ́n máa ń jọ gbé papọ̀. Àmọ́ òwe kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálà, wọn kì í fi ṣeré. Ohun tí mò ń sọ rèé. Ní ayé àtijọ́, nígbà tí wọ́n ṣẹ̀tẹ̀ ìlú tó ń pè l'Abẹ́òkúta dó, mo fẹ́ mú wá bí àpẹẹrẹ ni o. Ìlú kọ̀ọ̀kan tó parapọ̀ wà l'Abẹ́òkúta ni wọ́n dúró lójú kan tí wọ́n wá ń pè ní àgọ́, ìdó tàbí ìlú, láti fi hàn pé àwa tá a jẹ́ ẹ̀yà ibi báyìí, àwa la dúró níbí. Ẹ sì rí ìlú wọn ló máa dá wà ńbẹ̀. Ẹ̀yà míì tàbí ìlú míì á tún sún síwájú kékeré, òun náà tún dúró. Gbogbo wọn wá dúró bẹ́ẹ̀. Lẹ́yìn tí wọ́n ti wá dúró ní ìlú bẹ́ẹ̀ yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ kọ́ odi yí gbogbo ara wọn ká. Gbogbo àwọn ìlú yẹn wá wà nínú ojú kan. Àmọ́ olúkálùkù ló mọ̀ pé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn. Gbogbo wọn ni wọ́n sì ní aṣojú wọn. Wọ́n máa wá ń fàgbàfẹ́ nìkan láyé ìgbà yẹn. Wọ́n á wò ó yá, èwo nínú yín ló jẹ́ pé ó ṣokùnfà bá a ṣe débí, tàbí ta ló ní ọ̀kan àbí tá a wà yìí gangan. Ẹ jẹ́ kóun máa bójútó. Yín ò túmọ̀ sí pé òun ló dàgbà jù tàbí nìtàn sọ pé òun la ṣáájú. Torí pé ó ṣiṣẹ́ takuntakun tàbí kó jẹ́ òun ni ó gbà wọ́n sílẹ̀ tàbí dáàbò bò wọ́n, wọ́n á ní kó máa bá ṣe aṣáájú ẹ̀ lọ. Ní irú ẹni bí àfiwá di ẹni tá à ń pè lólórí lónìí. Kì í ṣe olórí ni wọ́n fi wọ́n ṣe látijọ́. Ọlá ni wọ́n bù fún wọn nítorí pé wọ́n ti kọ́kọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ kalẹ̀ káwọn tó kùn lè jẹ́ ń bẹ́ẹ̀. Bọ́rọ̀ ìlú Ọ̀yọ́ ṣe rí láyé àtijọ́ náà nìyẹn. Ọ̀nà méje ọ̀tọ̀ọ̀tọ̀ l'Ọ̀yọ́ wà. Ó sì ní àwọn tó ń pè ní àwòrò mẹ́fà. Ṣẹ̀rí nínú méjèèje yìí, ìkan nínú ìlú méjèèje ni ó jẹ́ ẹ̀yà Yorùbá. Ìkan nínú méjèèje tó wà ní ìgboro ìlú Ọ̀yọ́. Ṣẹ̀rí bó ṣe rí rèé. Látijọ́, ibi tí wọ́n ń pè ní Ìṣokùn l'Ọ̀yọ́, ìlú kan ni. Wọ́n sì ti wà níbi tí Ọ̀yọ́ wà kí Ọ̀yọ́ fúnra ẹ̀ gan tó dé. Yàtọ̀ sí yẹn, ṣe rí ibi tí Baṣọ̀run tá à ń pè ní Baṣọ̀run Ọ̀yọ́ láyé àtijọ́ ń gbé. Ìlú kan ni tó ṣẹ̀ṣẹ̀ wá padà wá ní agboolé tiẹ̀ nínú odi. Ohun tí mò ń sọ ni pé ìlú Baṣọ̀run jẹ́ ó ní odi. Inú Ọ̀yọ́ ló wà o. Òun náà tún wá ẹ̀ṣẹ̀ ní odi tiẹ̀ torí ìlú kan ni. Ọ̀ṣọ̀run sì ló lórí ìlú yẹn, ló fi jẹ́ pé ọba lòun fúnra ẹ̀. Ṣé wá rí àwọn Ọ̀yọ́mèsì 5 tó kù? Ìkọ̀ọ̀kan wọn náà ni wọ́n ní ìlú tó lòdì nínú Ọ̀yọ́, tí àwọn náà dẹ̀ jẹ́ pé àwọn ni olórí àwọn ìlú wọ̀nyẹn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní àwọn sọ́mọǹgbè míì tí wọ́n jẹ́ àwọn aṣáájú tí wọ́n tún jọ ń gbé nínú ìlú tiwọn tó lòdì. Lẹ́yìn yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe odi ńlá tó ràgbà yí gbogbo ẹ̀ka tó fi wá dàbí ìlú ẹyọ kan. Ó ṣeé ṣe kí ohun tí mo fẹ́ sọ ní wákàtí yìí kẹ́ ẹ má ti gbọ́ rí. Ṣé rí àwọn ẹ̀yà tí wọ́n ń pè ní Bọ̀gú
tàbí tí à ń pè ní Bàrìbá. Ṣe rí ẹ̀yà wọn tó wá láàrin ibi tí wọ́n ń pè ní Bòkò àti Níkì, òun ni wọ́n ń pè ní Yorùbá. Àwọn sì ni ẹ̀ ń wò tààràtà ni wọ́n gbé ní agbègbè ibi tí à ń pè ní Gbére láyé àtijọ́. Nígbà tí ogun fọ́ Ọ̀yọ́, ní ogun Núpé fọ́ Ọ̀yọ́ ní nǹkan bí ọdún 1530, àwọn tí wọ́n yèbọ́ látọ̀yọ́ tí wọ́n lọ síbi tí wọ́n ń pè ní Gbére, àwọn tí wọ́n gbà wọ́n sọ́wọ́ sẹ̀sẹ̀ ní ẹ̀yà Bàrìbá tàbí ẹ̀yà Bọ̀gú tí à ń pè ní Yorùbá. Àwọn sì rèé ni wọ́n jọ sún padà ní Gbére, padà wá sí Ìgbòho, wá padà wá sí ibi tí à ń pè ní Ọ̀yọ́lé nígbà tó yá. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Ìbàrìbá, Yorùbá, ṣe rí ojú kan ni wọ́n wà. Yorùbá wà lábẹ́ Ọ̀yọ́ ni, kì í ṣe pé Ọ̀yọ́ ló wà lábẹ́ Yorùbá láyé àtijọ́. Torí ìlú kan nínú Ọ̀yọ́ ní jẹ́ Yorùbá. Nítorí pé ìlú kan tó wà lábẹ́ Ọ̀yọ́ tó ń jẹ́ Yorùbá yìí, ibẹ̀ náà ni àwọn akíkanjú tó lágbára jù wà. Torí àwọn Bọ̀gún ni olórí jagunjagun ìlú Ọ̀yọ́ láyé àtijọ́. Bí ó ṣe jẹ́ pé wọ́n níbi tó gbòòrò, tẹ́ bá wọ̀ Ọ̀yọ́ àtijọ́, ibi tán wà ló gbòòrò jù. Tá a bá ti mú ààfin kúrò, ibi tí ẹ ti rí àwọn tí wọ́n jẹ́ Yorùbá pọ́nbélé, tá a lè wá padà wá sí àárín Yorùbá pọ́nbélé, òun lààfin Aláàfin. Bẹ́ẹ̀ lẹ́ti rí àwọn tó ń jẹ́ Yorùbá pọ́nbélé. Bẹ́ẹ̀ bá rí àwọn tó ń jẹ́ ẹ̀yà míì níbi ajẹ́ obìnrin tán fẹ́ wọlé, ṣùgbọ́n àwọn ọkùnrin wọn gbogbo Yorùbá ni wọ́n jẹ́. Àmọ́ ńgbà tó yá, ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ déédé ní ààfin tóbi àti ìlú tó jẹ́ ti àwọn Bọ̀gú tí Baṣọ̀run jẹ́ olórí ẹ̀. Bí ẹ bá wá ń sọ̀rọ̀ nípa agbègbè ibi tó jẹ́ ti àwọn Núpé, tí ẹni tí wọ́n ń pè ní Alápìnni náà jẹ́ apá kan, integral part of that very particular ethnicity, tí ẹni tó wá ń ṣojú ẹ̀ láàrin òun àti ọba àti àwọn ohun tá a lè pè ní civil system under the royalty jẹ́ ẹni tó ń pè ní Bàbá Ìyàjì. Àwọn náà wà nínú Ọ̀yọ́. Ṣùgbọ́n ẹ rí i pé nígbà tó yá, àwọn tí wọ́n jẹ́ Núpé wọ̀nyẹn, oríkì tẹ́ kàn fi mọ̀ pé Núpé ni wọ́n ní wípé wọ́n máa kì wọ́n lọ́mọ Tápàléǹpé. Yóò pẹ́ díẹ̀ ká tó lè kí oríkì àwọn Baṣọ̀run papọ̀ pẹ̀lú ti Bọ̀gú. Tá a bá láwọn wá ohun tó ń pè ní Yorùbá, á jẹ́ wípé a máa wá sí ọ̀dọ̀ àwọn tí à ń pè ní Bọ̀gú. Ṣé wá rí báwo wá ní gbogbo wa ṣe wá dẹni tó ń jẹ́ Yorùbá? Ẹ jẹ́ kí n máa pẹ̀rẹ̀ wá. Ṣé rí, tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbà tí Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní di alágbára, ìgbà tí Yorùbá bẹ̀rẹ̀ sí ní di orúkọ táwọn èèyàn ń gbọ́ dáadáa nìyẹn. Ó bẹ̀rẹ̀ láàrin ọdún 1625. Látọdún 1625 wá sókè ní gbígbọmọgbọmọ gbígbọ́ orúkọ yẹn bẹ̀rẹ̀ sí ní wá. Ṣé rí, tí wọ́n bá rán àwọn jagunjagun lọ sógun, ọ̀pọ̀ nínú àwọn tán jẹ́ jagunjagun ní Ọ̀yọ́ ni wọ́n jẹ́ Bọ̀gú, tí a lè sọ pé wọ́n jẹ́ ẹ̀yà kan tá a pè ní Yorùbá. Àwọn ni wọ́n á wá wà ní ẹ̀gbẹ́ ti jagunjagun ti Aláàfin, èyí tí ẹni tí wọ́n ń pè ní Kakanfò aṣáájú ẹ̀. Bó bá sì ti wá dìí tó ti pọ̀ tágbára méjèèjì ò ká, nígbà yẹn l'Oníkòyí á darapọ̀ mọ́ wọn, then Oníkòyí will join. Then the Kakanfò will lead the royal guard or royal army, and the Baṣọ̀run will sanction the Ọ̀yọ́ army under majority of the Baloguns who were answerable to Baṣọ̀run, because majority of them were Bogus, and they were the one called Yorùbá. So which part of Ọ̀yọ́ should lead, or will always lead the war? It will be that known as Yorùbá.
and so bí boko ṣe wà bí nìkí ṣe wà ní Yorùbá wà, ọ̀dọ̀ wọn sì náà ń pè ń gbèrè. Àwọn ni wọ́n bá ẹni tí wọ́n ń pè ní Ẹ̀gúngún Ojú bẹ̀rẹ̀ ìjọba. Àwọn ni wọ́n bá ẹni tí wọ́n ń pè ní Ajíbóyèdé ṣèjọba. Àwọn ni wọ́n bá ẹni tí wọ́n ń pè ní Ọ̀rọ̀ǹpọ̀tọ́ ṣèjọba. Àwọn ni wọ́n wà pẹ̀lú Abípa tó fi lè padà gba Ọ̀yọ́ lé kúrò lọ́wọ́ àwọn Núpé. Ìdí nìyẹn tí Ọ̀yọ́ fi yọ̀ǹda iṣẹ́ ogun àti jíjẹ́ olórí ogun tí Ọ̀yọ́ lápapọ̀ fún àwọn tí wọ́n jẹ́ Bọ̀gún tá a mọ̀ sí Yorùbá. Bí a bá ti wà lógun, àwọn tó ń jagun yẹn Yorùbá ni wọ́n ń pè wọ́n láàrin Ọ̀yọ́. Àwọn sì ní Ọ̀yọ́ bẹ̀rù torí pé wọ́n jẹ́ jagunjagun. Bínú bá ṣe bí wọn tán, wọ́n lè ráyàn rẹ́rìn nísìn láàrin ìṣẹ́jú kan náà kan ti yí tí ń pa wọn lẹ́rìn yẹn padà sí nǹkan mìíràn. Ìdí yẹn tó fi jẹ́ pé láyé àtijọ́ gbọ́ tí ẹni tó ń pè lára Ọ̀yọ́ gan máa sọ fún ará Ọ̀yọ́ mi wípé jẹ́ abára wa sọ̀rọ̀ ní tààràtà, má lo Yorùbá fún mi. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tó kù lónìí náà sọ wípé kó má lo Yorùbá fáwọn. Kì í ṣe pé Yorùbá jẹ́ èèyàn aládàkàdékè, ìyẹn àwọn ìyàtọ̀ ń pè bẹ́ẹ̀ lónìí. Torí gbogbo ìgbà tí wọ́n sọ pé má lo Yorùbá fún mi láyé àtijọ́ tí wọ́n ń pè àwọn ẹ̀yà yẹn ní Yorùbá, àwọn nìkan náà ń jẹ́ Yorùbá. Bá a ṣe ní ẹ̀yà tí wọ́n ń pè ní Èjú, ta ní ẹ̀yà tó ń pè ní Èpè, ta ní ẹ̀yà tó ń pè ní Ẹ̀gì, ta ní ẹ̀yà tó ń pè ní Gbédègì, bẹ́ẹ̀ náà la ní ẹ̀yà tó ń pè ní Yárìbá. Bẹ́ẹ̀ ni ẹ̀yà ní Nìkè, ẹ̀yà ní Boko, Yárìbá, Nìkè, Boko àtàwọn ẹgbẹ́ wọn tó kù, ara wọn tó ń pè ní Bọ̀gún ni wọ́n jẹ́. Tí wọ́n fẹ́ bá wa ṣe àkọsílẹ̀ orúkọ tí ó ti jẹ́ gbọmọgbọmọ tó jẹ́ tàwọn jagunjagun Ọ̀yọ́ ọgbà yẹn lọ́hùn-ún, òun la wá reduce that name for easy identification for the Ọ̀yọ́ people. And later on, the missionaries adopted that name and it became our identity to identify the ethnicities or the group of people that live toward the western part of Niger River. Àsìkò tí wọ́n fìdí ìjọba Ọ̀yọ́ múlẹ̀, ìyẹn nígbà tí ìjọba Ọ̀yọ́ bọ̀ láti gbèrè, nǹkan bí ọdún 1600 sí 1620 ni wọ́n fìdí múlẹ̀ pátápátá. Àmọ́ láàrin ọdún 1620 sí 1625, Ọ̀yọ́ pẹ̀lú agbára tí wọ́n ti ní àti jagunjagun àwọn Bọ̀gún tó wà ládọ̀ wọn, Ọ̀yọ́ ti gbìyànjú àti rìn kọjá ibi tí àwọn èèyàn tí wọ́n ti ṣáájú lọ́lá gbòòrò jù wọ́n lọ. Torí àwọn àti Bọ̀gún ni wọ́n jọ ń ṣe. Ẹ gbọ́ tí ogun bá gbóná tán, wọ́n á ní Ọ̀yọ́ ránṣẹ́ sí Elédùwẹ̀, ọba Bọ̀gún tàbí ọba Bàrìbá. Ìdí tí Bàrìbá fi ń jẹ́ wọn ni wípé dídí ẹ̀yà wọn kan lódindi ló jẹ́ apá kan Ọ̀yọ́. Ni wọ́n ṣe máa ń ní ọmọ ìyá ni wọ́n. Mo rántí pé lọ́dún 1625 ni wọ́n tẹ ìjọba Dahomey ló gbógun ja ẹni tí wọ́n ń pè ní Dan. Ọba tí wọ́n ń pè ní Dako, òun ni ọba Dahomey nígbà náà. Òun ló jẹ́ ọba àwọn, kí n sọ wípé àwọn Ègùn tapa fọ́ọ̀nù, kí n pè wọ́n bẹ́ẹ̀ kó lè yé wa. Wọ́n gbógun ja Dan ní ìjọba tí wọ́n wá gbà yìí, wọ́n kó papọ̀, òun ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ là ń pè ní ìjọba Dahomey. Ìgbà tí wọ́n sì ń fìdí ìjọba wọn múlẹ̀ yìí, ìgbà kan náà yẹn náà ni Ọ̀yọ́ ń ṣẹ́rí padà dé láti Ìgbòho síbi tá à ń pè lọ́yọ̀ọ́lé, tí wọ́n ti wà ń bẹ̀ bí 20 ọdún. Torí wọ́n ti ṣẹ́rí padà sí Ọ̀yọ́ Ìgbòho sí Ìgbòho ní nǹkan bíi 1599 sí 1600. Ṣé ẹ gbàgbé pé gbogbo ìgbà tí à ń sọ yìí, àwọn ìbíní ti lágbára ní tiwọn, àwọn ìbíní ti ń gbógun ja gbogbo àgbègbè ìsàlẹ̀ Èkó. Ṣé ẹ rántí pé ní 1603
ní Benin ti ṣẹ́gun Èkó fúnra ẹ̀. Gbogbo àtàwọn ń ṣe yẹn, Ọ̀yọ́ ò tí ì dé láti exile. They have not returned from exile. But between 1599 and 1600, they returned to Igboho, and by 1621, wọ́n ti padà síbi tá à ń pè ní Ọ̀yọ́ ilé. So bẹ́ẹ̀ ní lásìkò ìgbà tí Àgàjà ń ṣàkóso gẹ́gẹ́ bí ọba ní Wọ̀dà, àsìkò yẹn gangan ló gbìyànjú àti gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lọ dé ojú odò kí wọ́n bá lè bá àwọn òyìnbó ṣe òwò lọ́dọ̀ àwọn tó wá ń pè ní Dahomey, torí wípé lọ́wọ́ òkè wọ́n mọ̀ pé àwọn Ògún ló wà lókè àwọn. Bá a bá ti kọjá ọ̀dọ̀ àwọn tá à ń pè ní àwọn ẹ̀yà tí à ń pè ní Ṣàbẹ́, Kétu, táwọn náà jẹ́ ìjọba ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lágbègbè ibi tí wọ́n wà yẹn, ṣùgbọ́n tán jẹ́ ẹ̀yà Yorùbá. Tá a bá ti kọjá ọ̀dọ̀ wọn sókè, àwọn tá à ń pè ní Bọ̀gú náà la máa kàn. So àwọn tá à ń pè ní Wàdà yìí mọ̀ wọ́n dáadáa. Wọ́n sì mọ̀ dáadáa wípé lára àwọn tí wọ́n ń pè lọ́yọ̀ọ́ jagunjagun tó wà lọ́yọ̀ọ́, jagunjagun àwọn èèyàn náà ni. Wọ́n wá rí i pé wọ́n pọ̀, wọ́n sì lágbára, àwọn ò lè bá wọn jà. Ṣùgbọ́n wọ́n máa ń, gẹ́gẹ́ bí àṣà àwọn òyìnbó, the Yorubas or the Ọ̀yọ́ armies, in conjunction with the Bogus, harasses the territory, the Dahomey territories. So at a point, they decided they went into an alliance with Ọ̀yọ́, and they agreed to pay tribute. Don't trouble us, we will be giving you this. So Ọ̀yọ́ left them. They enter into alliance. It's quite different from they were subordinate. No, they were into alliance with Ọ̀yọ́. But at a point in about 1818, the people threw away the alliances between them and the Ọ̀yọ́s. And that culminated in a kind of war between two of them. And eventually, the Dahomeans won the war, and after that, they started encroaching into the Awori land, Ketu land, Ṣàbẹ́ land. Even the backyard of Ọ̀yọ́ was not spared. And even when they heard that Abeokuta had been established, they wanted to overrun Abeokuta. But Abeokuta won eventually. So my point is this. The name Yoruba is traceable to Bogu people, who were also called Bariba. But the name Yoruba was so pronounced among the Ọ̀yọ́s because they were the actual warriors under the Basharu of Ọ̀yọ́. And in that case, Ọ̀yọ́ General Army were called Yoruba Soldier or Yoruba Army. Just like previously, before Ọ̀yọ́ became known or was established, or before Benin, or Ọ̀wọ̀, or Ìlá, the actual army, the one they refer to as Ife Army, were called Ẹ̀yọ̀. Ẹ̀yọ̀ Army, because they wrapped themselves in Iko. So when Ọ̀rànyàn was ruling at Ife, he sent them to go and recover a particular crown from Ìdànrè. They also came to Udo. They fought at Usen. And at the same time, they came to the place called Ijagba and Oru area. It was the same soldier or Ife army called Ẹ̀yọ̀ that fought at Ida against the Bujukums.
And they were the group that follow even Oromia down to Benin. They were referred to as Eyo. And they were the one that carry very large sword, a kind of cutlass that has a very big head. But at Oyo, when for these soldiers were divided into two later, and some stay permanently at Oyo, that is Oyokoro. And later on, Nupe overran them, and they were subjected under Nupe during the time of Shango. Then later on, the actual people or the rulership of Oyokoro ran away to Bere. So when they returned back home, early 1600, they came prepared with the help of the Bogu soldiers or army. And those army were Yoruba. So we can only trace them to Bogu. So they were referred to as Yoruba warrior. Why they refer to that of the king as Omo Ogun Alaafin under the Kakanfo. But when all of them comes together, each Oyomis has their own contingent. They have their own warriors. If you read the history very well, you realize that at a point when they wanted to go to war, each of these Oyomis withdraw their own army. And that's the beginning of the trouble that Oyo faced then. So my point is this: Yoruba became general name. When they wanted to settle Kiriji war, what Ogedengbe told the white governor then was that he should tell the people in Ibadan that they should return back to their country. They refer to them as this Yoruba. Tell the Yoruba people to return back to their country. We are in our country. When Fabumi Okemese was told that, does he know that the Ibadan are so powerful? He said he knew, but he wanted to remind them that their territory or their own authority or administration does not extend to Ikiti. They are Yorubas, they are Ikiti. So you realize that I am talking about 1886. And so as closer as 1886, the Jeshas, the Ikitis, the Egbas, the Jebu did not see themselves as Yoruba. And even as at that point in time, even Oyo, when if you read the journal of the second journal of Clapperton, he referred to the people of Oyo as the Oyo people. So even the Oyo refer to themselves as Oyo. It is when it comes to generality that they talk of Yoruba, mostly when it comes to war. So my point is this: we adopted the Yoruba name eventually, but its root is there with the Bogu people. We are not their children. I believe we might have originated from the same source with Nupe, the Bogu, and the rest of them. But that doesn't make us subject to them anyway. But for the name, it is the root of that name is right there with the Bogus. And earlier, before 1625, you can never see any map or journal that writes such name as Yoruba. You can't see any map that have a territory called Yoruba earlier
before 1625. Let's put it like that, my dear brother. Ẹ ṣeun, ẹ kú etí ìgbọ́, ẹ ǹlẹ́ ńbẹ̀ o.